agbára tó ń bẹ nínú ahọ́n ènìyàn tá à ń wò nìyẹn o. Jóòbù orí kẹta, ìwé Jóòbù orí kẹta jẹ́ nǹkan láti ẹsẹ̀ 25 ìkarùndínlọ́gbọ̀n. Ó ní nítorí pé ohun náà tí mo bẹ̀rù gidigidi lè ó dé bá mi yìí. Jóòbù ló sọ̀rọ̀ níbẹ̀ yẹn o. Nítorí ohun náà tí mo bẹ̀rù gidigidi lè ó dé bá mi yìí, ẹ̀rù ohun tí mo bà lè ó sì dé sí mi yìí. Ẹ jẹ́ mọ̀ pé tá a bá ka ìwé Jóòbù orí kìíní yà á rò pé ókè Sátánì ló ṣe kíní o, ló ṣe ìkọlù sí Jóòbù àti sí ilé rẹ̀ àti sí ìlera rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Jóòbù wá ṣàlàyé fún abí pé in tó ṣẹlẹ̀ sóhun ẹ̀rù mọ́ ni o. So ìyẹn ni pé Sátánì gan kò lè ráàyè ṣiṣẹ́ náà gbèsè ayé Jóòbù tó bá ṣe pé kò sí ẹ̀rù yẹn lọ́kàn Jóòbù. Ó ní nǹkan tí mò ń bẹ̀rù yẹn ni pé Jóòbù ti máa ń bẹ̀rù pé ṣé wọn ò ní sọmọ nù báyìí, ṣé wọn ò ní ìjàmbá ọkọ̀ báyìí, ṣé okòwò mi ṣé ò ní dàrú báyìí, ṣé tí n bá tíráfù lórí ọ̀nà ṣé àwọn gbọ́mọgbọ́mọ ò tilẹ̀ ní gbé mi báyìí. Jóòbù ní ihun tí mo bẹ̀rù gidigidi, ẹ̀rí ó fi èdè yẹn ṣe gidigidi ó náà ló ní ló dé bá mi yìí. Ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ 26 yẹ ó ní èmi kò wà láìléwu rí, bẹ́ẹ̀ ni èmi kò ní ìsinmi, bẹ́ẹ̀ ni èmi kò ní ìfàyàbalẹ̀, àṣìwá àṣìbọ̀ ìyọnu dé. Ètí Jóòbù sọ nìyẹn. Ó ní ìyọnu ṣe kíni ó dé bá òun torí pé kíni òun ò wà láìléwu rí. Gbogbo ìgbà ló máa ń bẹ̀rù ewu, gbogbo ìgbà ló ní kò owó onísinmi, ẹ̀rí bí ọkàn rẹ̀ ṣe rí nìyẹn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo nǹkan tó sì ń sọ pé ó ń ṣẹlẹ̀ sóhun yìí yóò máa jẹ́ ní tó máa ń sọ jáde lẹ́nu. Ẹ ṣe já lọ sí orí kìíní. Ẹ má gbàgbé Jóòbù Bíbélì sọ fún wa wípé olódodo èèyàn ni ó bẹ̀rù Ọlọ́run. Jóòbù orí kìíní láti ẹsẹ̀ kìíní yẹn ó ní ọkùnrin kan wà ní ilẹ̀ Húsì, orúkọ ẹni tí ń jẹ́ Jóòbù. Ní ọkùnrin náà sí olóòótọ́, ó dúró ṣinṣin, ẹni tí ó sì bẹ̀rù Ọlọ́run tí ó sì kórìíra ìwà búburú. So kì í bà tẹnikẹ́ni jẹ́. Èèyàn pípé ni tá a bá ní ká fi ojú èèyàn wò níwájú Ọlọ́run gan, èèyàn pípé ni torí pé kíni ó gba Ọlọ́run gbọ́, ó sì bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa pé ó ní àwọn ọmọ kan, ó ní bí ọmọ méje, ọmọkùnrin méje àti ọmọbìnrin mẹ́ta. Ṣùgbọ́n Bíbélì sọ kankan fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún. Ó ní ó sì ṣe nígbà tí ọjọ́ àsè wọn pé yíká ni Jóòbù ránṣẹ́ lọ iye àwọn sí mímọ́ yẹn ni pé táwọn ọmọ yẹn tí wọ́n bá ti lọ ṣe patí tí wọ́n ń ṣàjọyọ̀ tí wọ́n sọ oríṣiríṣi, Jóòbù wà lọ yà wọ́n sí mímọ́. Ó ní ó sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì rú ẹbọ sísun níwọ̀n iye gbogbo wọn, ẹ̀rí àwọn 10. Ó ní nítorí Jóòbù wípé, ibi tí mò ń lọ gángan nìyẹn, òbí Jóòbù ṣe lú ọ̀rọ̀ rẹ̀ o. Nítorí Jóòbù wípé kí ni tó sọ, bóyá àwọn ọmọ mi ti ṣẹ̀, bóyá àwọn ọmọ mi ti ṣẹ̀ tí wọn kò sì sọpẹ́ fún Ọlọ́run lọ́kàn wọn, bẹ́ẹ̀ ni Jóòbù máa ń ṣe nígbà gbogbo. ẹ wo ìwà tí Jóòbù ń wù níbẹ̀ yẹn. Ó ní nígbà gbogbo ni o. So ó máa ń bẹ̀rù pé bóyá àwọn ọmọ mi níbi tí wọ́n ti lọ jẹ, tí wọ́n ti lọ mu, tí wọ́n ti ń ṣe gbogbo oríṣi tí wọ́n ṣe, ó ṣeéṣe kí wọ́n ti lọ ṣe nǹkan lòdì sí Ọlọ́run, ó ṣeéṣe kí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run o. Ó yá o, ẹ̀yin ọmọ ẹwà ìjẹ́ ìyá yẹn ṣe mẹ́mọ́, ẹjẹ́ arú ẹbọ bí Jóòbù ṣe ń gbélé ayé rẹ̀ nìyẹn. Ẹ̀rù ni o. Ó sì sọ fún wa ní orí kẹta yẹn wípé ohun tí mo bẹ̀rù gidigidi náà ló ti dé bá mi yìí o. Àwọn ọmọ tí mo ń bẹ̀rù tó ṣe pé ọ̀rọ̀ wọn kún ọkàn mi, ó sì mú kí n máa bẹ̀rù àwọn ọmọ náà ló ti lọ. Gbogbo àwọn ọmọ mi ni wọ́n ti kú tán. Ètò Jóòbù ń sọ nìyẹn. So ẹ má gbàgbé pé kì í ṣe Bíbélì sọ kankan fún abẹ́ yìí. Ó nítorí Jóòbù wípé ó lu ọ̀rọ̀ rẹ̀, ẹ̀rù tó wà ní ọkàn rẹ̀ yẹn ó wá gbé jáde ní ọ̀rọ̀. Ìyẹn ni pé ṣe rí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àwa tá a bá ń tẹ́tí gbọ́ mi dáadáa, téèyàn bá ń tẹ́tí gbọ́ mi dáadáa kò yẹ kó gba ẹ̀rù láàyè lọ́kàn rẹ̀ rárá, torí pé ó jẹ́ irinṣẹ́ tí Sátánì máa ń lò ní. Òní a ò fún wa ní ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n a ti fún wa ní ẹ̀mí ìfẹ́, ẹ̀mí agbára àti ẹ̀mí ọkàn tó yè koro, ẹ̀mí Ọlọ́run tó ń gbénu rẹ̀ nìyẹn. So má lo ọ̀rọ̀ rẹ̀ láti máa fi sọ nǹkan ẹ̀rù jáde, nítorí pé kí ni agbára ń bẹnu ọ̀rọ̀ rẹ̀ o. Ó ní ọ̀rọ̀ ẹnu ènìyàn, ìwé Òwe orí 18 ẹsẹ̀ 20, ọ̀rọ̀ ẹnu ènìyàn ni ó mú inú rẹ̀ tutù, ìbísí ẹnu rẹ̀ láti fi tù nínú. Ikú àti ìyè ń bẹ náà pa hàn, àwọn tó bá lò ó wọ́n jẹ èrè rẹ̀. Bó ló ṣe ń lo ọ̀rọ̀ tìrẹ lónìí, ronú jinlẹ̀ kó o sì yí padà, kí wọn náà wá máa lo ọ̀rọ̀ rẹ̀ bó ṣe yẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793. Ẹ tún lè dáńlódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. Ẹ̀kọ́ Bíbélì, Jésù níbi gbogbo. Ọmọ Ọlọ́run ti ṣẹ́gun fún mi. Ẹ̀rù sí mọ́ ó wá dá mi láre. Ìgbàgbọ́ lè kọrin pẹ̀lú ayọ̀.